ní ọdọọdún tá bá ti wá fún Burdah báyìí mo máa ń fi àkókò yẹn láti pa àwọn propaganda sí tẹ̀yìn èèyàn ti gbọ́ nípa Muhammad rí tẹ́lẹ̀ tó jẹ́ irọ́ màá dẹ̀ púrúfù méjì fún yín lọ́dún ìyẹn tún mú yẹn náà lọ́lé gbogbo ìwà burúkú tó bá wà lọ́wọ́ yẹn tábà ní lágbájá yìí ó ní ìwà burúkú báyìí lọ́wọ́ ẹni yẹn ò lè tọ́jú ìwà yẹn nílé ayé ẹ̀ fún kó fi pé 50 years kó má ṣe factual kíní ni mo sọ yẹn whatever tó o bá mọ̀ pé kíní yìí ò da kò sí kẹ́ni yẹn wá pé 50 years tó kó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kíní yẹn no bóyá ń gbà tó pé 50 lẹ tó mọ̀ ọ́ lára ẹ̀ ni ó ti ń ṣe tẹ́lẹ̀. Ahmad Muhammad sallallahu alayhi wa sallam. ó ní ọ̀rọ̀ méjì táwọn èèyàn máa ń sọ nínú méjì tí màá lọ lọ́dún yìí tẹ́ni tí ò jẹ́ mùsùlùmí bá ti gbọ́ pé Muhammad nǹkan méjì máa wá sọ́kàn ẹ̀ mo lè explain méjèèjì délẹ̀délẹ̀ o à ń máa fún ẹ ní fact tó nullify rẹ̀ pé irọ́ náà pa Ànábì ò rí bẹ́ẹ̀ tí ìwọ bá fẹ́ mọ̀ ọ́ bẹ́ẹ̀ ó yẹ kó fi taratara yòókù Ànábì dáadáa. sallallahu alayhi wa sallam. àkọ́kọ́ mbẹ́ tábà dárúkọ Ànábì lójú ẹni tí ò bá jẹ́ mùsùlùmí tó bá rí báwa mùsùlùmí ṣe máa ń ṣe ó máa gbà pé àwọn tó ní dáńgbáná lórí ẹni tó ń dárúkọ yẹn ẹni tó ṣe kí ni tó ní ṣókò lórí. ẹsẹ̀ ìjọ ẹnìkan Naija lánàá ni jóná. bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ kódà àwọn ọmọ ọkùnrin kan ó pa òwe kan òwe ló ń pa àwọn mo kàn wó pé anyway n tó mọ̀ nípa Ànábì ni ó ní Jésù kọ̀ ló jẹ́ kàn má gbélébù ó ní tó bá yọjú sí Muhammad báyìí asáré fa ìdáyà bẹ́ orí ẹ̀ kalẹ̀ ni. lónìí mo á fẹ́ sọ fún ẹ pé gbogbo ọmọ líle ó gbọ́dọ̀ ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ yẹn láti ìgbà tó bá ti ń di ọ̀dọ́ ni ẹni tẹ́ ẹ bá rí tó bá fọhùn ní 50 tí ò dẹ̀ fọhùn rí wọ́n sun débi kan ni tábà sọ pé Muhammad lè ṣe é rí gbólóhùn tẹ́ ń wí yẹn fáwọn tó bá Muhammad láyé wọ́n á sọ pé ó ya wèrè rí àbí ó lè rí before kánábì tó pé 53 years nínú ayé ẹ̀. sallallahu alayhi wa sallam. ó yá ọmọ ọdún mélòó ni wọ́n ti wá àwọn yẹn ti àwọn aráàlú yìí ti mọ̀ pé ọmọ líle yòókù ànábì jùlọ mi ò dùn. èmi ọmọ líle ó tó fi kọrin. kò sí bàbá líle ọmọ líle ni the first ever ohun tó lágbára tá ànábì fọ̀ the first ìjà tá ànábì jà rí láyé ẹ̀ bí mo ṣe jẹ́ ń tu yìí tó mo ti jà rí ṣé wo ò jà rí ni ọ̀ bínú rí ọ̀ tẹ́síyàn lójú rí yòówù ànábì dà rẹ̀. sallallahu alayhi wa sallam. pé ànábì kọ́kọ́ jà pé wọ́n gbóhùn rẹ̀ pé ó bú ya ẹ̀ padà was ìgbà tá ànábì pé 53 years nínú ayé ẹ̀. bẹ́ẹ̀ni kò dẹ̀ nọ́mà kan máa bóyá bàbá 53 àrífín ńlá ni. yòówù ànábì dáadáa. sallallahu alayhi wa sallam. ó túmọ̀ sí pé ńgbà téèyàn pé 53 years tó wá jàjà alákọ̀ọ́kọ́ tẹ́ ẹ wá ní gbogbo ayé rẹ̀ ó fi jà ní ẹ parọ́ mọ́ nìyẹn náà. ẹni ká mú rẹ́kọ̀dù wá rí ẹni ànábì bá jà before 50 rí 50 yẹn dẹ̀ ní láti ìgbà tó ti wà ní 40 10 years 13 years náà fi dá láàmú tí ò fọhùn àkọ́kọ́ nìyẹn. ẹlẹ́kẹ̀jì táwọn ti ní àwọn muslim àmọ́ ọmọ wọn ó lẹ́kẹ̀ obìnrin. bẹ́ẹ̀ni. ẹ gbọ́ rí. bẹ́ẹ̀ni. ẹ bá wa ká owó kínní ìtòrí Ọlọ́run. ẹ gbọ́. ẹ máa mú un. máa fún ẹ ní another fact lónìí gbogbo oníṣìná. oníṣìná gidi ni. kò lè bẹ̀rẹ̀ nígbà tó ní pé 50 years. tó ti pé 50 years. dẹ̀ máa gbọ́. yòówù ànábì. sallallahu alayhi wa sallam.
sórí bá ànábì ṣe wà lóyà pẹ̀lú ìyàwó ẹ̀ tó Wallahi. ìwọ tó fẹ́ méjì yẹn gan kò gbá ẹnu ẹ̀. Gbogbo ẹnu ẹ̀. Allahu akbar. Sallallahu alayhi wa sallam. Allahumma salli ala ànábì Muhammad. ní early marriage yẹn àkọ́kọ́ tó kọ́ ní Ó kọ́kọ́ ní ànábì fẹ́ ìyàwó ẹ̀ nígbà tá ànábì pé ọmọ 25 years. 25 years. Sallallahu alayhi wa sallam. Bẹ́ẹ̀ni. nígbà tá ànábì pé ọmọ 25 years yìí Bẹ́ẹ̀ni. ó wá fẹ́ ìyàwó rẹ̀ Khadija jẹ́ ọmọ 40 years. 40 years. Sẹ́ni tó láìkí obìnrin nìyẹn. Tọ́. Bẹ́ẹ̀ni. kọ́ ẹ̀ kọ́kọ́ gbọ́ ná Ibi tó ti mo ń bọ̀ imam ẹ ṣeun bàbá. fáàtì méjì ni mo fẹ́ dàrú mbẹ̀ yẹn pé ẹ má gbọ́ mọ́ wèrè yẹn làwọn tó ń pè ànábì fẹ́ Aisha lọ́mọ ọdún mẹ́fà ó fẹ́ ní kínní ìgbà tá ànábì tiẹ̀ wà lọ́dọ̀ tó yẹ kó ṣe wèrè ìyá arúgbó ló lọ fẹ́ náà ẹ yóò bọ́ ànábì náà Sallallahu alayhi wa sallam. ó ṣe wá dọ̀ ọmọ 53 years tẹ́kẹ́ wá ní pedophile ni kò make sense. Kò make Sallallahu alayhi wa sallam. Ọlọ́mọdé àdàgbà yọwọ́kọ́wọ́. Àmín. Ṣé báyìí náà ń ṣàdúrà? ìyá tó fẹ́ yẹn ànábì wá fẹ́ Khadija ní age 25 Sallallahu alayhi wa wọ́n sallam. dẹ̀ wà pẹ̀lú Khadija tí Khadija fi kú tànàbí fi pé ọmọ 50 years ó lò 25 years nínú marriage yẹn kò fẹ́ yàwó mi Kò fẹ́ ìyàwó mi. kò ní girlfriend Kò ní girlfriend. kò ní kẹ̀kẹ́ Kò ní kankan. kàndẹ́bí tó wá fẹ́ ìyàwó mẹ́wẹ̀ẹ̀wá tó kù tó fi pé mọ́kànlá Bẹ́ẹ̀ni. Allah. ó ti pé ọmọ 53 years 53 years. ẹjọ́ nítorí Ọlọ́run ọmọ 53 years tó wà nígbà tó lè ṣe dáadáa tí ò ṣe tó bá pé 53 years tẹ́tẹ́ wá ní ó fẹ́ ìyàwó mẹ́wàá ẹjọ́ ṣé torí kó wọn bá wọn sùn níṣà Wallahi. ẹ yóò mú ànábì dáadáa. Sallallahu alayhi wa sallam. Àbúsànù wọn. Gbogbo 53 years. Wọ́n mọ̀ bá gbé. Opó tún wà ń bẹ̀ o. Wọ́n mọ̀ bá gbéra ni. Kò lè gbéra fúnra ẹ̀. Wọ́n mọ̀ bá fà á. ìbáwọ̀ kó Kò lè fà á fúnra ẹ̀ mọ́. Masha Professor. Allah. Professor. ìbáwọ̀ kó ti dé o. Confirm ni. Professor of biology. Masha Allah. méjèèjì yẹn ànábì ní unsung hero Sallallahu alayhi wa somebody sallam. that was ẹni tó yẹ ká máa pariwo ẹ ká máa yìn ká máa pariwo ẹ ní gbogbo gbà. Sallallahu alayhi wa sallam. àmọ́ Ọlọ́run ṣe dààmú fún wa dára pé àwa tọ́lọ́run rán sí àmọ́ yìí ẹ̀ Allahumma salli ala ẹ Muhammad. jọ nítorí Ọlọ́run só dáa báyìí àbí ò dáa kí ni better way láti lè fi yòǹbó ànábì ju tá à ń ṣe yìí lọ. Allahumma salli ala Muhammad wa sallim. lórúkọ ànábì nísìn ẹ wo iye àwọn kìrìsìtẹ́nì táwọn wáyé ìgbà tó ti gba GC fọ́ọ̀mù lọ báyọ̀ bá tiẹ̀ gbọ́ kankan gba Muhammad àwọn mùsùlùmí àwọn náà wọ́n tiẹ̀ dà á contrary torí mi GC fọ́ọ̀mù tó gbà yìí tó máa gbé lọ yunifásitì nìyẹn Wallahi tí a fi ṣe kò wá dọ́kítà. ní kó mọ́ nínú ayé rẹ̀ kódà ó lè di professor Wallahi. kò wá ní kó nínú ayé ẹ̀ mọ́ pé orúkọ ànábì náà fi fóun. Sallallahu alayhi wa sallam. torí ìdí èyí gbogbo wa tá a wá wáyé báyìí lọ́dún yìí mo fẹ́ kí a wò ó pé ẹni yìí tá ń pariwo rẹ̀ lílọ́tún lọ́sì yìí kí ni èrè gan tó ń fúnra rẹ̀ jẹ láyé rẹ̀ tó wá láàrin àkókò kan nísìnyí àwọn oní footballers àbí àwọn èèyàn nínú ayé tó máa fẹ́ rántí ẹ̀mí tó wúwo láàrin wọn kán tó ṣe nǹkan kan tó ṣe pàtàkì wọ́n máa ń ní ẹja fún ní 1 minute silence. Now this is the moment before we venture into the Burdah. Whatever you are doing right now, mo fẹ́ béèrè just 1 minute from you to reflect on the life of the prophet. Sallallahu alayhi wa sallam. Ó wáyé tẹ́ bá lọ Mẹ́kà kò sọ ọmọ ẹ̀ ń bẹ̀ o gbogbo ẹ̀yin tẹ́ ń pè nǹkan jíjẹ yẹn ẹ dá dúró Tọ́. ẹ gbé kú má gbé yàrá má gbé kẹlẹ̀ Bàbá ni wọ́n gbé lẹ̀. mo ní gbé lọ. Máa gbé lọ. Ìgbà náà ni ẹ gbé wọlé náà ti sọ kọjá. Atẹ̀kan. Mo ti sọ fún yín tí má ti wọnú ẹ̀mí Bẹ́ẹ̀ni. gbogbo ohun tó bá jẹrú nǹkan báyìí mi ò Ẹni tọ́lọ́rìtẹ̀. ẹni tó fẹ́ fún gan tó bá wà nú ẹ̀mí kò ní gbà lọ́wọ́ ẹ̀. Masha Allah. Bẹ́ẹ̀ni. Muhammad Rasulullah. Sallallahu alayhi wa sallam. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Ó wà ní ọmọ bàtọ̀ ń jẹ́ nínú àwọn. Alábi tó jẹ o. Bá a ṣe bẹ̀rẹ̀ kọ́ yìí Ọba náà ọba kírun. mo dé sọ fún àwọn yẹn pé ẹ lọ pariwo ànábì ó máa dà fún yín Sallallahu alayhi wa sallam. ṣe sódà rí bí àbí òrí bẹ́ẹ̀ ẹ yọ̀ bọ́ ànábì kó lọ sókè dáadáa. Sallallahu alayhi wa sallam. Ìwọ tó sunkún débi báyìí lọ́dún yìí ò ní sunkún mọ́. Àmín ya Ìwọ Rabbi. tó dààmú débi báyìí lọ́dún yìí ò ní dààmú mọ́. Àmín ya Rabbi. Tó o bá fẹ́ rí ìbànújẹ́ nínú ayé ẹ mọ́ yóò bọ́ ànábì lẹ́mẹ̀ta. Sallallahu alayhi wa sallam. Ó di méjì. Sallallahu alayhi wa Ó di sallam. méjì. Sallallahu alayhi wa sallam. Lónìí mínímọ̀ olùdíláṣẹ yìí bá a ṣe máa ń ṣe ni tá a bá ti ka búrídà yìí tán
a máa open àkáǹtì àsàlátù tá a fẹ́ ṣe fọ́dún yẹn a máa bẹ̀rẹ̀ a máa wá ṣe tá a bá wá parí ẹ̀ tán a ṣẹ̀ máa wá ṣe mega maulud ìyẹn ni a ṣe ní monarch ní last year máa make gbogbo àwọn informations yẹn tẹ́tí máa ní this year máa wá make information bí gbogbo program yẹn ṣe máa lọ tá a bá ti parí Burdah yìí honourable Arúbíewé bẹ́ẹ̀ni mo rí wọn bẹ̀yẹ ẹ̀sùn barakallahu fikum ẹ wo àwọn honourable pọ̀ nbí àwọn doctor pọ̀ nbí àwọn lọ́ọ̀yà pọ̀ nbí báyìí àwọn celebrities pọ̀ nbí báyìí tí mi ìráyè kí torí pé ẹni tán wá kí ni o tó bá dẹ̀ díjọ́ ó ní gbogbo àwọn ọmọọba ni àwọn tẹ́ntẹ́n ni àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo owó ṣe wà yẹn ti mọ̀ pé tó bá ti díjọ́ tó bá tó àkàwé akánẹ́bì ni so láàrin ìṣẹ́jú kẹjá dákẹ́ tàbá ti dorí kodò báyìí àfa Abdul Qadir ntọ́ máa ń wí yẹn asalaatu wasalaamu aleyka ya Rasulullah èmi náà ni mo máa ń wí bẹ́ẹ̀ni ìgbà tí sódẹ̀rí òun wò ó pé kí n tí mò ń wí yẹn ó dàgbé nǹkan wà ń bẹ̀ so pé n tó gbé dé Saudi náà nìyẹn tábà dárúkọ rẹ̀ nísìn tá à bá tí ìwé tó máa ń wí yẹn mọ̀ òun kẹ́ mọ̀ pé òun ò complete. wàláì tàláì ijó èní yìí ó máa ń dùn mọ́ mi díjọ́ bẹ́ẹ̀ dé mi lọ. alayhi wa sallam. tí n bá dájọ́ kó nu yàrá ń gbà mí báyìí máa wò pé ọlọ́run ló jẹ́ ńlá nẹ́bí. wàláì mi ní kẹ̀kẹ́ bàbá gbogbo tí yẹn máa fi fà á tó fi máa déwájú ọlọ́run fún mi. mi ní agbára rẹ̀ mi tún ní àyà rẹ̀. bẹ́ẹ̀ni bàbá máa kí wọn lé jiyàn. bẹ́ẹ̀ni mo sọ fún bẹ́ẹ̀ni tọ́ba ń sọ náà wò ó gbàrọ́ fún bàbá wàláì fi ẹlẹ́ ni. bẹ́ẹ̀ni pé wàhálà ayé rẹ nìyẹn. ó yà ẹgbẹ́ kalẹ̀ wọn àdẹ mi ò lọ bí sàrà àrí kí n rí gbà. Allahu akbar. Yóò mú ànábi kí ló fi ó dùn. sallallahu alayhi wa sallam abumuni. sallallahu alayhi wa sallam. ìmọ̀ ń gbìyànjú àìsàn bẹ̀rẹ̀ ni pé tó bá ti di ẹ̀ máa fà á mọ́ra lọ́wọ́ wàláì máa yà jù kalẹ̀ ni àmọ́ nígbà tí mo ṣe kí n tó dó sójú ọ̀nà yìí mo gbọ́ àwọn àfa káàkiri inú ilé tí mo kẹlẹ̀kùn rẹ̀ pọ̀ wàláì ó kéré nínú àwọn ààyè àtàwọn àwọn ẹni ọlọ́run nínú àwọn iṣẹ́ táwọn àgbàlagbà máa ń ṣe tí mi ò máa sọ tó ṣẹlẹ̀ ń bẹ̀ wàláì lásì àmọ́jọ́ tí mo débi ẹ wo bí tí mo dé yìí ẹ yọ̀bú ẹ̀ dáadáa. sallallahu alayhi wa sallam. ẹ yọ̀bú ẹ̀ dáadáa. wà mú nzo alizamtu. níjọ́ yẹn ni mo ti padà rí pé wàláhì agbára kọ́. agbára kọ́ o. wàláhì mo mọ̀ ọ́ kọ́. bàbá ní grace. wàláhì iṣẹ́ kọ́. bàbá ní wàláhì. tán bá ní ọlọ́run máa ń torí ànábì kẹ́yìn. tí Sheikh Ibrahim bá sọ ìyá sọ̀rọ̀ tẹ láàrin o. tí Sheikh Ibrahim bá sọ sùnì màárìfì tí Sheikh Tijani bá sọ wàláhì tó o bá bá wọn. tó o àpéǹtẹ̀ sọ yẹn o tọrọ ni. ha o ṣeun ara wọn rìjálù mi lọ tuntun wọlé yìí. bẹ́ẹ̀ni rìjálù lè hayi ni. rìjálù lè hayi nìyẹn. àwọn rìjálù àwọn àyímọ̀ àrùbá àwọn ìhùwádù sọ́fà. ìhùwádù sọ́fà. ìyá yín láti máa rí gbogbo àwọn àfọ ọlọ́run. bẹ́ẹ̀ni gbogbo wọn ni agbọ́dọ̀ àjọ wa kí ànábì lọ́dún wa. yìí tá a fẹ́ jọ kí lọ́dún yìí ọlọ́dàkùn kó ṣe nírọ̀rùn fẹ́ni kọ̀ọ̀kan wa. àmín. ó yá tẹ́wọ́ kó dàníyàn. afa Abdul Qadir má bọ̀. Al-Qadiri. tó bá ti ń wí mi ò fẹ́ distraction kankan tó bá ti délẹ̀ lágbára ọlọ́run máa wọnú Burdah yẹn àádọ́bẹ̀ sí ni ké bá ṣe máa ń ké lọ́dọọdún tá a fi máa wá ké tán ìwọ náà má jẹ́ kẹ́nu rẹ̀ ó dákẹ́ o èní yìí ni ọjọ́ tí wọ́n bí ànábì sọ pé ìdùnnú ṣẹlẹ̀ ń jọ yẹn ìdùnnú rẹ̀ à ń ṣe ní bí gbogbo tó jẹ́ bànújẹ́ tí wọn náà gbé débi kò ní padà pàdé ẹ̀ sílé mọ́ láàrin àkókò kan 1 minute bismillah.